ti bá Jésù pinnu wípé n kò ní padà rárá. Mo ti bá Jésù mi ràjò. Mo ti bá Jésù pinnu wípé n kò ní padà rárá. Mo ti bá Jésù mi ràjò. Ẹ sọ fárá ilé pé mo ti bá Jésù lọ. Mo ti bá dòwò pọ̀ kí n lè rere jẹ́. Mo ti bá a lọ. Mo ti bá a lọ. Mo ti bá Jésù mi ràjò. Ẹ sọ fárá ilé pé mo ti bá Jésù mi lọ. Èmi ti bá dòwò pọ̀ kí n lè rere jẹ́. Mo ti bá a lọ. Mo ti bá a lọ. Mo bá Jésù mi ràjò. Sisi Caro, Sisi Caro, Sisi Caro. Ìgbàgbọ́ nínú Jésù kì máa já ní kulẹ̀ má mi kàn. Sisi Caro. Èrò sọ̀rọ̀ làwa jẹ́ o. Sisi Caro. Sisi Caro. Àsìkò làjẹ́ láyé ohun ayé yìí àdẹ̀báyé lọ. Sisi Caro. Àti mọ̀nà iye yìí náà bẹ́ẹ̀ ni a ò ní padà. Sisi Caro. Sisi Caro. Sisi Caro. Hallelujah. Hallelujah. Ọ̀tá tó wá lé mi títí tó lé mi wọlé tó lé mi wọnú ìjọ Ọlọ́run kí ló rí ẹ̀ ṣe? Gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ àní ẹ jẹ́ ká mọ Ọlọ́run tí a ń sìn, ẹ jẹ́ ká mọ Ọlọ́run tí a gbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ Ọlọ́run tí ó gbàgbọ́. Ìdí rèé tí ọ̀pọ̀lọpọ̀ wa fi sá eré kiri. Àmọ́ tí a bá mọ Ọlọ́run tí a ń sìn, wípé Ọlọ́run tí ò yípo padà ní àrísí, wípé Ọlọ́run tí ó wà kí ayé tó wà ní pàmpálájà lọ́jọ́, Ọlọ́run tí ò ní yípo padà títí láéláé là ń sìn. À mọ bí a ṣe máa yìn, à mọ bí a ṣe máa fi ọpẹ́ fún. Ní oṣù tí à ń wọ̀ lọ yìí, kò sí nǹkan méjì tí mo fẹ́ kí a ṣe, ọpẹ́ ni. Kí a máa fi gbogbo ìgbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìwé orin Dáfídì orí 9 ẹsẹ̀ kìíní kẹ́lẹ̀ pàṣẹ bá mi ṣe. Èmi yóò fi gbogbo àyà mi yin Olúwa. Oh my God. Ó ní èmi yóò fi gbogbo àyà mi, èmi yóò fi yin Olúwa. Àyà mi, ẹ̀jẹ̀ bá mi ṣe bẹ́ẹ̀. Àyà. Èmi yóò fi gbogbo àyà mi yin Olúwa. Àyà. Káfí yin Olúwa. Kí ló sọ síwájú sí? Èmi yóò fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn. Èmi yóò fi gbogbo iṣẹ́ ìyanu rẹ̀ hàn. Ìtorí ẹ̀ ló ṣe jẹ́ pé ní ilé ìjọsìn yìí, mo sì máa sọ fún wa, ẹ jẹ́ á múra dáadáa. Ìgbà tí ẹ bá múra dáadáa, ó ní àwọn kèfèrí tó wà ní ìta, ó náà máa lè rí iṣẹ́ ìyanu àmì tí Ọlọ́run ṣe ní ara yín. Hey, sister, stand up please. Stand up please. Please walk. Listen. Good. Go back. Listen. Iṣẹ́ àmì, iṣẹ́ ìyá. Ó
Praise the Lord. Ta ló máa rí wọn tí ò ní mọ̀ pé Ọlọ́run ṣe ìyanu? Àti wájú àtẹ̀yìn wọn ta ló máa rí wọn tí ò ní mọ̀ pé ẹ̀mí Olúwa wà lára wọn? And that is what I'm saying. Ẹ̀jọ̀ tẹ̀síwájú kí ló wí. Èmi yóò yọ̀, èmi yóò ṣe iṣẹ́ inú dídùn ní inú rẹ̀. Èmi yóò sì ṣe inú dídùn ní inú rẹ̀. Ẹ jókòó. Ó ní mo sọ wípé ní oṣù tuntun tí à ń wọ̀ lọ yìí, kò sí nǹkan méjì tí a fẹ́ lọ ṣe ju láti yin Ọlọ́run kí a fi ògo fún un. Tí ẹ bá sùn, ẹ̀yin Ọlọ́run. Tí ẹ bá wa mọ́tò, ẹ̀yin Ọlọ́run. Tí ẹ bá dìde, ẹ̀yin Ọlọ́run. Níbi iṣẹ́ yín, ẹ̀yin Ọlọ́run. Ní tọ́ílẹ̀tì, ẹ̀yin Ọlọ́run. Gbogbo ibi tẹ́ ẹ bá wà, ẹ ṣáà máa yin Ọlọ́run. Ó ní mo ṣe máa ń sọ wípé Olúwa ó dára. I have this conviction in my heart that we're going to be a good. You Ọlọ́run gan fi ìdí rẹ̀ múlẹ̀ ìpè alábàárìn rẹ̀ ní ayé mi. So ló fà. Brother Mike, mi ní fẹ́ kẹ́ bínú torí mo máa disappointing. Actually, mo ti lẹ́ni tí mò ń fẹ́. In fact, we are engaged. Mr. Karo, ẹ̀mí Ọlọ́run mi ni kì í ṣe bí ẹ̀yin. Ǹjẹ́ ẹ̀mí Ọlọ́run àti máa parọ́? Rárá o, ẹ má ṣì mí gbọ́. Ta lèmi láti sọ pé ẹ̀mí Ọlọ́run parọ́. Well, nǹkan tẹ́ máa ṣe fún mi ni pé ẹ gbà mí láàyè kí n sọ fún pastor kan bá mi fẹ̀mí ṣọ́nà. If that's how you want it, it's okay by me. So when am I going to hear from you? Ẹ kàn fún mi time. Ẹ má worry, ma get back sẹ́yìn. Àtẹ̀yìn náà. God bless you. All right. Bye-bye. Ẹ má bínú sà. Ẹ má bínú ma. Ẹ má bínú. Ṣé àwọn Olúwa wí nìyẹn? Àbí o. Mọ́mí, àwọn ò tún ní Olúwa wí o. Daddy, ṣé ẹ fẹ́ sọ fún mi pé ẹ̀yin ò mọ àwọn tó ń pè ní Olúwa wí ni? Ẹ̀yin ò mọ̀ wọ́n. Èmi máa ṣàlàyé fún yín. Ṣé ẹ rí àwọn brother tó máa ń wà ní church tó máa ń parọ́ mọ́ ẹ̀mí wọn tó máa ní ẹ̀mí mímọ́ sọ fáwọn pé Olúwa wí wípé tó máa ń fi ìyẹn wọ́n máa ń fi parọ́ láti fi toast àwọn sisters tó wà ní church. Àwọn náà ń jẹ́ Olúwa wí. Kẹ́ẹ̀dẹ̀ máa wò wọ́n irọ́ náà ń pa o. Kí lẹ́ tí wọ́n ṣe wá pẹ̀lú ẹ̀mí mímọ́ kó ń ṣe òtítọ́ pẹ̀lú àwọn sisters yìí. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti kó sínú pàkúté irọ́ wọn nípasẹ̀ pé ẹ̀mí mímọ́ rán wọn tẹ́mi mímọ́ ò dẹ̀ rán wọn. Ẹ máa sọ̀rọ̀ sẹ́mi Ọlọ́run. Ó dẹ̀ wà nínú wọn tó jẹ́ pé lóòótọ́ ìmísí ló fi lọ bẹ́ẹ̀ nìkan ni kò lọ bá o. Èmi ò kúkú sọ̀rọ̀ sáwọn èèyàn Ọlọ́run ṣùgbọ́n àmọ́ orú wọn.
ẹ jẹ́ ká yí Olúwa lógo. Ògo. Inú mi dùn láti bá yín ní ìpéjọpọ̀ yìí. Àmọ́ mo fẹ́ sáré yá nǹkan kan lò nínú orin tí ẹ̀ ń kọ yìí. Ẹ ní wípé nítorí pé Olúwa ṣeun, àánú rẹ̀ dúró títí láéláé. Mélòó nínú wa ló gbàgbọ́ wípé àánú Olúwa dúró síbẹ̀? Ẹ má jẹ́ kí a sọ lẹ́nu. Ẹ má jẹ́ kó jẹ́ pé ètè lásán láti máa sọ. Ẹ má jẹ́ kó jẹ́ àárín wa ń bí àbí níbi tí a ti ń kọ orin. Ẹ jẹ́ kí àánú Olúwa ẹ̀ kó máa dúró nínú ayé wa ní ìta. Kí àwọn tó wà níta tí wọn ò mọ ìrere Jésù yìí, kí wọ́n mọ̀ láti ara wa wípé lóòótọ́ òun làánú àti orí ọ̀fẹ́ Olúwa ló dúró nínú ayé wa. Olúwa wà pẹ̀lú wa. Àmín Jésù. A kọrin délé ògo. Àmín Jésù. A pẹ̀lú àwọn áńgẹ́lì tó máa kọrin lọ́jọ́ náà. Àmín Jésù. Nítorí èmi máa wà níbẹ̀. Èmi máa wà níbẹ̀. Gbogbo ala máa wà níbẹ̀ o. Àmín Jésù. Wọ́n lè fẹ́ ṣetán. Very soon, sir. I'll turn round up by. Okay, no problem. All right, sir. Thank you, sir. Torí bẹ́ẹ̀ ṣe àánú yìí tó. Torí bẹ́ẹ̀ ṣe àánú yìí tó. Torí bẹ́ẹ̀ ṣe, torí bẹ́ẹ̀ ṣe o. Torí bẹ́ẹ̀ ṣe àánú yìí tó. Torí bẹ́ẹ̀ ṣe àánú yìí tó. Torí bẹ́ẹ̀ ṣe àánú yìí tó. Torí bẹ́ẹ̀ ṣe. Ká tó mú gbogbo wá sí parí, ta ló ní ọ̀rọ̀ kan tàbí méjì láti. Èmi ní nǹkan tí mo fẹ́ sọ. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo ti máa ń sọ fún wa gẹ́gẹ́ bí akọrin ìjọ. A gbọ́dọ̀ fún ẹ̀mí mímọ́ ní ààyè láti wà pẹ̀lú wa nígbàkúìgbà tá a bá ti ń kọrin. Nítorí pé Bible fi yé wa wípé àwọn tí a ti ipasẹ̀ ẹ̀mí mímọ́ darí, àwọn là ń pè lọ́mọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mò ń bẹ̀ yín pẹ̀lú orúkọ Jésù. Gbogbo ìgbà tí a bá ti ń kọrin, ẹ jẹ́ kí ọkàn wa máa wà ń bẹ̀. Jésù á gbà fún wa. Àmín. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ní àfikún nǹkan tí wọ́n bá wa sọ, tí a bá ti ń bẹ̀bẹ̀ ní kọ̀rọ̀ yàrá wa kó tó di ọjọ́ Sunday, ẹ jẹ́ ká máa tọrọ nǹkan ẹyọ kan, ká máa tọrọ fún ẹ̀mí mímọ́ Ọlọ́run kó lè fún wa ní ìmísí láti lè máa kọrin nínú ìjọ, ládẹ̀dì sí lè fi gbé ìjọ ìsókè. Ọlọ́run á dẹ̀ máa fún wa ṣe. Èyí tó jáde bẹ́ẹ̀ ni wọ́n ti sọ yìí, ẹ̀mí mímọ́ Ọlọ́run á máa gbé gbogbo àwọn. Àmín Jésù. Ẹ fún wa ní àdúrà. Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín fún àkókò tá a ti lò níwájú yín. Olúwa gba ọpẹ́ wa. Àmín Jésù. Ọlọ́run a gbàdúrà fún àwọn orin tá a ti kọ. Ọlọ́run a gbàdúrà ká má ṣe kàn lásán. Àmín Jésù. Níní ológo ká fi ṣèrè jẹ. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Sister Carol, I'm so happy wípé ẹ ò fi ọ̀rọ̀ ara yín kẹ́ lọ fi lọ aláìgbàgbọ́ tí ẹ wá síwájú Olúwa láti sọ̀rọ̀ pàápàá jùlọ nǹkan tó ń dùn yín nípa relationship yín. You see, Ọlọ́run nìkan ni ọba tí ó ń tu èèyàn nínú, àmọ́ gbogbo olóṣìṣẹ́ pọ̀ fún rere fún ẹni tí ó bá wà nípasẹ̀ Ọlọ́run tí oore ọ̀fẹ́ tó sì ń tìlẹ́yìn ní gbogbo gbà. Mo fẹ́ kékeré kan yé yín, ẹni tó bá rìn ní ọ̀nà Ọlọ́run gbogbo ìgbésẹ̀ wọn dáadáa ló máa ń bọ́ sí. Ẹ̀yin tí rìn ní ọ̀nà Ọlọ́run, ẹ̀ ń jẹ́rìí Ọlọ́run nínú ayé yín, definitely ẹ ò lè ní problem nípa relationship. Gbogbo nǹkan ní ìgbà àti àkókò wà fún. Àsìkò tẹ́ wà yìí
àsìkò àti bẹ Ọlọ́run ni àsìkò kan bọ̀ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run and I'm very sure pé ìgbà tí àsìkò ọpẹ́ yẹn bá dé tí ẹ̀yin fúnra yín bá ní ọkọ tiyín àjọ máa gbàlù àjọ máa jó ní ilé Ọlọ́run ni. Àmín Jésù. Mo fẹ́ kẹ́ fi ọkàn yín balẹ̀ Ọlọ́run á ṣe láìpẹ́. Thank you so much, Pastor. You're welcome. Thanks for the counseling. Mo really appreciate it gan. God bless you, sir. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa dúpẹ́ lọ́wọ́ rẹ. Pastor, ẹ wo ọkùnrin kankan kọnu sí mi nínú ìjọ. Kò dẹ̀ ṣeéṣe fún mi láti máa pe ọkùnrin fúnra ara mi. Kò dára fún ọmọlúàbí pàápàá jùlọ obìnrin bíi irú tiyín láti kọ ẹnu sí ọkùnrin fúnra ẹ̀. Lóòótọ́ ayé ti lajú láti jà fún nǹkan tó fẹ́ tí obìnrin sì ń béèrè nǹkan tí ó wù wọ́n. Púpọ̀ nínú àwọn obìnrin lóde ìsìn ó ní wọ́n bá ọkùnrin míì sọ̀rọ̀ fúnra wọn tí Ọlọ́run dẹ̀ ń ṣáámí sí tí ó ń fi àṣẹ sí ìbágbépọ̀ wọn. Àmọ́ tá a bá wò gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ wa ní ìgbà yẹn àti bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe dàgbà ẹ rí wípé àwọn òbí wa ò fi àyè sílẹ̀ fún àwọn ìwà pálapàla bẹ́ẹ̀. Àmọ́ kò sí nǹkan méjì tí a máa ṣe. A máa continue láti máa gbàdúrà náà ni. Wọ́n ní kò sí ohun tó ṣòro ṣe ní iwájú Olúwa. Ìtorí bẹ́ẹ̀ ló fi sọ wípé ohun kan aṣòro ṣe fún mi bí ọ̀nà rárá ká má rí. What I will say is this. Ẹ jẹ́ ká continue láti máa gbàdúrà sí Ọlọ́run. Mo dẹ̀ mọ̀ pé láìpẹ́ Ọlọ́run á ṣe ètò dá. Àmín o Jésù. Àmín. Àmín. Àmọ́ Pastor. Tó bá jẹ́ pé ó ṣeé ṣe fún mi láti mú ọkùnrin tó wù mí kí n fi ṣe adé orí. Ọkùnrin tó rí ẹ pé tó lọ́pọlọ tó níwà rẹ̀lẹ̀ bí àdàbà. Ọkùnrin tó ga tó ṣe é rí mọ́ni tó tutù bí tiyín ló wọ̀. Pastor, ṣé àlejò máa wọléwọ̀de bí ọ̀rẹ́ ìkọ̀kọ̀? Pastor, òun ló wù mí. Sister Carol, ṣé ẹ mọ tẹ́ ẹ ṣe? Láti ìgbà tí ẹ ti jókòó bí ni mo ti rí pé ó dàbí pé nǹkan kan ṣẹlẹ̀. Ṣé gbọ́? Kì í ṣe ọ̀rọ̀ tá à ń sọ yìí la máa sọ, àdúrà la máa gbà fún yín o. Tẹ́ gbọ́, ẹ gbé ọwọ́ yẹn kúrò lára, ẹ gbé sórí tébù. Ẹ gbé sórí tébù bí. Ẹ já dojúkọ ìṣòro tí ẹ bá ní tó yàtọ̀ sí ọ̀rọ̀ pé a fẹ́ lọ́kọ àlọ́kọ. Ṣé gbọ́? Ẹ wo bí Bíbélì sọ kinní kan bí ò mọ bóyá ẹ̀ka débẹ̀. Ó ní ìbárí ayé ìṣọ̀tá ọ̀gá ògo ni. What? Sister Carol. Carol, 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 no, Carol, Carol, Carol. Gbogbo èròkèrò eléyìí tó lè mú èèyàn wọ iná Olúwa mú kúrò ní ọkàn. Àmín. Gbogbo èròkèrò eléyìí tó lè ṣìyàn lọ́nà Olúwa mú kúrò ní ọkàn. Olúwa gba ògo. Àmín Jésù. Sì ṣiṣẹ́ ìyanu. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Sister Carol, kí lẹ rò? Sáà, èrò ọkàn mi náà ni pé k'Ọlọ́run dé àdúrà mi ládé kó ṣe ọkọ tèmi fún mi, ọkọ tó máa bá mi kalẹ̀. Are you sure? Bẹ́ẹ̀ni sá. Tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń ro nìyẹn, Olúwa ṣe bọ́ ó bẹ́tà bẹ́ẹ̀. Gbogbo ẹni èrò tó bá jẹ́ èrò burúkú tó ti jẹ́ pé èrò tọkàn àti ilé ẹ̀rọ tí ń ṣe kọ̀ọ̀kan ẹlòmíì tó lè dalérú dájọ́rú Ọlọ́run ní jẹ́ kó wá sọ́kàn yín. Ilé Ọlọ́run fún yín lọ́kàn tí yín gangan tó dẹ̀ máa bá yín kalẹ̀. Ọlọ́run fún yín ní àyà tuntun láti lè rìn níwájú Ọlọ́run. Àmín. Ọlọ́run á fún yín ní ojú tuntun láti lè rí ìran ìgbàlà. Àmín. Ọlọ́run á fún yín ní ara tuntun láti lè bá Ọlọ́run pé ní gbogbo ìgbà.
Ọlọ́run wà pẹ̀lú yín. Ẹ jẹ́ gbàdúrà lẹ́ẹ̀kan sí. Bàbá mímọ́, a gbé ọ̀gá torí ó tóbi. A yìn ọ́ torí. Mo ti bá a lọ, mo ti bá a lọ, mo ti bá Jésù mi ràjò. Dúpẹ́, kí ló ń ṣe lórí fóònù látàárọ̀? Nǹkan tí mò ń ṣe lórí fóònù látàárọ̀, òun náà ni mo ṣe ń ṣe. Wọn ò tí ì san owó mi, wọn ò transfer owó yẹn sí mi. Kí ló ṣẹlẹ̀ gan torí Ọlọ́run? Gbogbo snacks tí mo ṣe nígbà anniversary àti convention gbogbo wọn ò tí ì fún mi ní £1. A penny I have not gotten from them. Ó ti sú mi o. No, kò possible. Mo wà very sure pé church ò lè ever jẹ lówó. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, tí church ò bá jẹ mí lówó, ibo wá lówó mi há sí? Ibo ló há sí? Ìyẹn lèmi ò lè dáhùn. Bó ṣe mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Kí ló máa ṣẹlẹ̀? Tá bá ti dé church níjọ́ Sunday after service, máa make sure pé mo rí church treasurer kán lè ṣàlàyé fún mi ibi tó wẹ̀ ẹ́ há sí. Tó bá lè ṣe yẹn fún mi, máa appreciate o. Máa appreciate kówó mi jáde o. Wo ebi ń pa èmi wá lọ dáná ìwọ ló kàn. Mi ò lè dáná lè nù sórí orí fóònù owó tí máa wà iṣẹ́ tí mo gbà lé nìyẹn. Ṣé máa fi pípa nítorí kò wọ́wọ́ ni? Mo máa píǹgì wọn pa ni. Ìjẹ́ píǹgì mo send message sí ẹ. Wọ́n máa fi send owó mi. Mo ti gbọ́ tí ẹ sọ yẹn. Àmọ́ tí ìsọjí ìta gbangba tí a fẹ́ ṣe, àwọn kan olókùn bẹ́ẹ̀ láì ti ṣe. What I'm talking about, mi ò really sọ̀rọ̀ nípa iṣẹ́ ìrìn àti iṣẹ́ ìyanu tí ó máa ṣẹlẹ̀ ń bẹ. Ọlọ́run ló ní. Mo ń sọ̀rọ̀ nípa tent, mo ń sọ̀rọ̀ nípa ààyè, mo ń sọ̀rọ̀ nípa oúnjẹ, mo ń sọ̀rọ̀ nípa àwọn other things mi tẹ́ rí pé ó necessary láti put in place kó tó di wípé ọjọ́ yẹn dé. Hallelujah. 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 Gbogbo tí a fẹ́ lò fún ìsọjí ìta gbangba náà lolúwa Ọlọ́run ti gbàkóso ẹ̀. Praise the Lord. Hallelujah. Mo ti rí díkìn pé kó rí àwọn rental service gbogbo tó bá kú kí wọ́n yanjú ẹ̀mẹ́ ó ti tán nìyẹn. Okay. Pastor, nǹkan ṣoṣo tèmi rò pé ó kù ni wípé ká túbọ̀ kún fún àdúrà gidi. Ká wá bá àwọn ọmọ ẹgbẹ́ afàdúrà jagun sọ̀rọ̀ kán túbọ̀ tẹpá mọ́ àdúrà dáadáa ní ṣíṣe kí Olúwa lè rìn láàrin àwọn èèyàn lọ́jọ́ náà kí wọ́n lè mọ̀ pé Jésù ni Olúwa. Kò yí padà. Ó wà láàyè sílẹ̀. Bẹ́ẹ̀ni. Deacon Ogunṣeyi Samuel. Pastor. Deacon Ogunṣeyi Samuel. The man of God. Olúwa ní òun ti fi agbára fún wa. Òun sì fi àṣẹ sí ahọ́n wa. Ṣé bàbá? Agbára ẹ̀mí Ọlọ́run Jèhófà ó ń bẹ lára mi. Yes. Kò sí ohun tí mo ní kó ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀. Kò sí ohun tí mo pa àṣẹ fún tí ò ní rí bẹ́ẹ̀. Kò sí ohun tí mo ní kó dìde tó máa wà lórí ibi tó wà. Kò sí ohun tí mo ní kó wó tó máa nàró dúró. Nítorí pé ọba tí ó bẹ láàyè tí ò yípo padà ó ń bẹ nínú ayé mi náà. Hallelujah. Ẹni tí mo bá gbàdúrà fún pẹ̀lú agbára àṣẹ bàbá mi tí ò bá yí padà tí ìṣòro ayé ò sì wọlẹ̀ a jẹ́ pé nǹkan mi wà nídìí ọ̀rọ̀ ẹ̀ ni. Ṣé kò jọ bí ẹni pé mò ń gbéraga? Rárá, àmì òróró tó wà nínú ilé ló ń sọ̀rọ̀. Ọmọ aláṣẹ lolúwa. Tó bá tiẹ̀ jọ bí pé mò ń gbéraga ọ̀rọ̀ tẹ́ sọ ni màá tẹ̀lé. Bíbélì ní ọmọ aláṣẹ ni wá. A gbọ́dọ̀ pàṣẹ fún nǹkan tí Olúwa lè ṣe. Kò jọ bí ìgbéraga àmọ́ mò ń ṣọlá mò ń yọ̀ nínú orí ọ̀fẹ́ rẹ̀ ni láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Olúwa fúnra rẹ̀ ló fi àmì òróró ẹ̀ pè mí. Mi ò sáwọ́nú iṣẹ́ ìránṣẹ́. Olúwa pè mí ni. Ẹni tó dẹ̀ pè mí òun ló rán mi níṣẹ́. Ẹni tó rán mi níṣẹ́ òun ló ń tì mí lẹ́yìn. Nípa ti ìsọjí náà ẹ jẹ́ kí a fi ọkàn balẹ̀. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu á ṣe. Olúwa rìn. Ọlọ́run á bá wa gbé. Ṣé nǹkan mi wà tí a tún fẹ́ sọ kó sí sójú ìtọ́jú sí ọ̀gá sí bàbá mímọ́ wọn mímọ́ àgbẹ̀ ọ̀gá kábíyèsí Ọlọ́run tí gbogbo ayé pé bọ̀ àpè ọ́. Ó ní ká sọ ọ́ ìwọ ṣetán láti sọ di àṣẹ. Oh yes. Ó ní ká ṣe é ìwọ ṣetán láti jẹ́ kí ó wá sí ipò. Oh yes. Ìdí rèé tí a fi pè ọ́ Olúwa gba àkóso. Àmín. Àní lórí ìsọjí tí a fẹ́ ṣe yìí.
My love. Joby. Yeah. Ta ló ní ìbòkè? Ogbà. No. Joby, please answer me. Who owns this enbo? But today was son of there. Abi, ìyá àjọ. Gbàjáre. Ṣẹ́yìn lẹ́nu gbé ọwọ́ yín yẹn. No, rárá mà o. Mo mọ̀ pé brother Dìran ló ní. Wọ́n gbàgbé ẹ̀ ni wọ́n ní kí n bá wọn keep ẹ̀ mà. Tí wọ́n kọ́ it's mine. Tí wọ́n láti kọ́. Ṣé tí ń lọ ní kí n bá yín kó dé ní mọ́tò? Àná ẹ̀ máa rẹ̀ mo ṣe fẹ́ dé inú ọ́fíìsì. God bless you. Amen. Honey, ṣé wọn kójú ti bẹ̀rẹ̀ báyìí? Why tó ń hálà àwọn friends láti máa gbóríṣiríṣi obìnrin wá sí báyìí? Ṣé wọ́n fẹ́ sọ ilé ẹ̀dọ̀ tell ni? Kò dé wá rí bó ṣe ń ròyìn baby, kò rí bẹ́ẹ̀. No, don't tell me that. Báwo ló ṣe rí? No, explain to me. Báwo ló ṣe rí? Kò sí weekend tí mo máa wá síbí báyìí tí mi ò ní ra àwọn ọ̀rẹ́ tó máa gbóríṣiríṣi obìnrin wá. I don't like it. Kí nìyẹn fi affect wọ? Kí ló fi ṣe? Kí ló fi affect ẹ? Honestly, ó ti ń affect relationship wa. Bóyá o notice ni. Obìnrin ni mí náà, mi ò feel comfortable pẹ̀lú ẹ̀ because mo need privacy. Bóyá àwọn náà dẹ̀ ń gbóbìnrin lọ sílé wọn tó fẹ́ sùn bí o dẹ̀ ti ń fóbìnrin mi. Anyway, wo máa jọ yín lójú ọjọ́ kan, just watch out for me. Ṣé kìí ṣe lọ drop ẹ ṣá? Ṣe ní ọtí nígbà tó mọ̀ pé ò lè mọtí ìwọ àtàwọn jẹ̀díjẹ̀dí ọlọ́wọ́ ẹ̀ kò fi jẹ̀díjẹ̀dí ṣe rẹ̀ léṣe. Jésù Kristi ìránṣẹ́ Ọlọ́run alààyè rẹ̀ èmi ò kí ń mu ọtí ẹnu tí mo fi ń gbàdúrà. Nígbà tó mọ̀ pé ò ní mu ọtí ó bá ti rọra jókòó sínú mọ́tò ẹ̀ ń ta wá dẹ̀ pè mí pé kí n wá bẹ́ẹ̀ o ò ní ṣòpò wọlé wá sí bíbá ìránṣẹ́ Ọlọ́run alààyè lèmi jọ àwọn wá ní ìránṣẹ́ Ọlọ́run òkú. Olúwa mímọ́ ni fún orúkọ rẹ̀ ẹ̀yin ọ̀mùtí ni. Àwọn ọ̀mùtí ní ìránṣẹ́ Ọlọ́run ẹ̀jọ̀ kí la máa gbẹ̀yìn alágbèrè o. Ẹ̀yin tó jẹ́ pé tí wọ́n bá ti fi ọmọ ṣọ́ yín báyìí àfi tí ẹ bá na ọmọ yẹn lẹ́gba tẹ́ máa nà táyé ọmọ gan fẹ́ bàjẹ́ kí ni kí wọ́n gbẹ̀yìn o ṣé ara ìránṣẹ́ Ọlọ́run alààyè náà ni iṣẹ́ tó rán yín lẹ́ ń jẹ́. Ẹ̀mí Ọlọ́run ò sí lára rẹ̀ rárá ẹ̀mí Ọlọ́run ò sí lára rẹ̀. Ìwọ ti gbàgbé pé ọtí mímu ni Ọlọ́run alààyè lòdì sí. Ọlọ́run ò lòdì ságbèrè ṣíṣe. Ó gbọ́ ohun tí Bíbélì wí ni. Ó ní wípé my eyes shall see the good things in the land of the living. Blessed be the name of the Lord. Hallelujah. Thank you, Jesus. Ó ní ire ni ojú èmi ó máa rí ní ilé alààyè. Kò wá sí bí ojú ṣe máa rí ire tí ò ní wu ọkàn nítorí ọkàn gan-an ni ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ó ní tí ó bá ti wá wu ọkàn tí ọkàn ti wá rò papọ̀ mọ́ èèyàn wá gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láti kín ọ̀rọ̀ Ọlọ́run ọba lẹ́yìn tí ó sọ wípé gbogbo ohun tí ó bá ti wù yín lọ́kàn ni èmi Ọlọ́run ọba yóò ṣe. Hallelujah. Blessed be the name of the Lord. Ní ìtò ń túmọ̀ sí wípé lórí ọ̀rọ̀ àwọn obìnrin yìí èmi ń fi ìdí ìgbàgbọ́ mi múlẹ̀ nínú Olúwa ni gẹ́gẹ́ bí ti bàbá wa Sólómọ́nù tí Ọlọ́run alààyè tí ó sì mú ìlérí rẹ̀ ṣẹ. Dìran òbí wàásù ọ̀rọ̀ olóbìnrin dé gbogbo ìdùn lẹ́nu ẹ̀wọ̀n mọ́ràn yìí. In tó kàn fi ojoojúmọ́ bè mí nú jẹ́ ni pé ká ní Jésù gan ṣe wà láyé ni mi ò rò kó lè bá ìgbà gangan mọ́. Ohun tí ò yẹ ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run
ó pọ̀ jù tó yẹ lọ. àmọ́ mo mọ̀ wípé pẹ̀lú àsìkò ìgbàgbọ́ Ọlọ́run yóò yí ọ ṣé kò ń ṣe wípé o níbi kankan tí ò ń lọ ní wíkẹ̀ndì yìí. kí ló dé o kí ló dé tẹ bèrè mi ò níbi kankan tí mò ń lọ. kò sí mo kàn fẹ́ wo bóyá mo máa lè secure ààyè ni as usual láti mú ìgbàgbọ́ Ọlọ́run. ẹ fẹ́ wá ṣe wàásù kọ́ yẹn. ògo ni fún orúkọ mímọ́ Ọlọ́run. Olúwa bless your holy name. ìwé òwe orí keje bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní ó ní ọmọ mi pa ọ̀rọ̀ mi mọ́ kí o sì fi òfin mi ṣe ìṣúra rẹ̀. ohun tí mo sọ ni gbogbo àwọn ìwà tí a bá wò tí kò bá ìfẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká pàtì sí ẹgbẹ́ kan. ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kó jọba nínú ayé wa. ọ̀rọ̀ Ọlọ́run ẹ má jẹ́ kí ó kúrò nínú ìgbésẹ̀ àti ìrìn wa. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú ayé tí a wà yìí nítorí ayé yìí ti ń yàtọ̀ ó sì ti ń dógbó lọ. a nífẹ̀ẹ́ ara wa mọ́ a ò pa òfin Ọlọ́run mọ́. irọ́ kúnnú ayé ẹ̀tọ́ kúnnú ayé lóríṣiríṣi. ó sọ báyìí mo wí báyìí ohun báyìí ló ṣẹlẹ̀ eléyìí ló fà á. bíbélì Ọlọ́run ó fi yé wa wípé ìbárí ayé ìṣọ̀tá ọ̀gá ògo ni. gbogbo àwọn nǹkan yìí tí a ò bá pàtì ká mójútó ọ̀rọ̀ Ọlọ́run ká di òpó Ọlọ́run tí a gbàgbọ́ mú èṣù á jẹ wá lérè. mo gbàdúrà wípé èṣù ò ní yẹ̀ wá lẹ́sẹ̀ kúrò ní ọ̀nà tí a gbàgbọ́. Amen in Jesus' name. May the Lord be with us. Oh, very good. Because one more thing tí mo tún fẹ́ sọ, and thank God pé mọ́mí yín wà bí. You welcome there. Say, mi ò really like ẹ bó ṣe máa ń fi ẹjọ́ àbúrò ẹ̀ sùn ní gbogbo ìgbà. Okay? Ohun tí mo fẹ́ sọ tí mo fi ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ yín ó ní nǹkan tí mo gbọ́. Ìyẹn misunderstanding tó wà láàrin èèyàn àti Péjú ìyẹn ní ilé Ọlọ́run. Kí ló lè fà á? Kí ni ìbá ṣẹlẹ̀? Bíbélì ni ó dára ká máa gbé ní ìrẹ́pọ̀ ní iwájú Olúwa ká sì wà ní àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ Ọlọ́run kí ó jọba ní ẹ̀mí wa. Tí ẹ bá wà lálàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ẹ̀mí Ọlọ́run aráyè jọba nínú ayé yín ògo ẹ̀ ò sì ní fi yín sílẹ̀. Mo rò pé nǹkan tí mo sọ ó yé yín. Ẹ má bá ẹnikẹ́ni jà mọ́ pàápàá jùlọ nítorí ilé ológo tí gbogbo wa ń lépa. Ẹ jẹ́ gbàdúrà. Bàbá mímọ́ ọmọ mímọ́ àgbẹ̀ ọ̀gá yìí ológo torí ó wà ní ẹ̀kọ́. Baby, you are okay. Wọ́n tún ti dé àbí? Baby, ẹnìkan kò dé. Ṣé bọ́rẹ́ mi náà ni? Ọ̀rẹ́ ẹ̀ náà ni. Honestly, you can't be serious. Ọ̀rẹ́ àbí girlfriend ẹ̀? Girlfriend mi báwo? Nígbà tí mo mọ̀ pé ó ń bọ̀ mi bá, ṣé màá tún máa gbóbìnrin mi wà ní? Ọ̀rẹ́ mi ni. Listen, máa ní sùúrù náà, ṣé mo ṣe ká máa pariwo fún mi. Ọ̀rẹ́ mi ló wà nulẹ̀. Kò dábàá yìí jọ ń pariwo sọ̀rọ̀ ẹ̀ náà. Kò dáná tó bá gbà máa rò pé bí a mọ̀ mọ́ tí mo ti lọ ṣàlàyé bóun ṣe máa ń wá síbí báyìí fún ẹni. Kò dáná. Ọ̀rẹ́ mi ni. Okay, mo ti gbọ́. Ọ̀rẹ́ kọ́kọ́ dára jà mú ìyàjọ́ lẹ́yìn. Kí ni kìí ṣe lálejò? Hello? Karo? Ìmọ̀lùkùtù pẹ́bẹ́ ń pẹ́bẹ́, mo
ẹ̀gbọ́n làwọn rà lọ́jà ọmọ ẹran ṣèdègbà jó dẹ̀dá àfìgbàgbọ́ bojú fìbàjẹ́ ṣẹwà èyí máa ga. Mr. Mrs. Nǹkan tí mi rò ni pé we have to go underground. Kò yẹ yín ẹ jẹ́ ká yẹra fúnra wa díẹ̀ kí àwọn èèyàn máa nífura kankan ẹ jẹ́ ká yẹra so that kí gbogbo ẹ tiẹ̀ fi lè die down torí ọmọ karo yẹn ò tọ́ bẹ́ẹ̀ ni pé ẹ̀rù ẹ̀ ń bà mí gan ọ̀rọ̀ yẹn ti ń dẹ́rù bà mí. ẹ mọ nǹkan tèmi ti ẹ̀rọ nǹkan tí mo rò ni pé bóyá kí n bá Sister Carol sọ̀rọ̀ gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin bóyá wọ́n tẹ̀lé reconsider ṣe mọ́. irọ́ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn ó máa rí as an advantage láti use against us kò yín cheap blackmail nìyẹn a máa fún ní opportunity láti máa sọ̀rọ̀ nìyẹn. Bàdìrán nǹkan tí mò ń rò ni pé ṣé mo pé position tí Sister Carol bá wà yẹn kò fi bẹ́ẹ̀ kò dá o ṣé mo kò fi bẹ́ẹ̀ dá ká wá dákẹ́ bẹ́ẹ̀ yẹn ó lè lọ bínú pé èèyàn tẹ̀ wá báwọn èèyàn wá bẹ̀ wọn èèyàn tẹ̀ wá tẹ̀ tún lójú díẹ̀ wọn ló jẹ́ kí mi mú suggestion yẹn wá. èmi gan ti wà confused báyìí kò yé mi nǹkan tí mo fẹ́. ẹ káàsán Pastor Mrs. ẹ káàsán Sister Carol. ẹ jọ̀ọ́ ṣé pásítọ̀ wà lọ́fẹ̀sì. Sister Carol. Yes, sir. Sit down. Thank you, sir. Hello. Yes, sir. Àwọn Jesus Global Church wọ́n invite wa fún anniversary wọn wọ́n ní ká wá minister bẹ́ẹ̀. Oh, that's good. So later tó ń fún wa rí wọ́n á ní kò ní dà kí n má seek consent. Oh, fantastic. Àwọn náà múre kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ni, sir. So ẹ ní láti múra gidigidi gan. I may God be with you. Amen. Okay, no problem. Ẹ lè lọ síbẹ̀. Ẹ ṣé gan ni sir. Àmọ́ ẹ ní láti gbàdúrà dáadáa kí Ọlọ́run lè gba ẹnu yín sọ̀rọ̀ láti pa orin àìmọye iṣẹ́ ìṣẹ́gun ló máa ń wá láti ibẹ̀ tí ẹ bá ti gbàdúrà kẹ́ tó lọ Ọlọ́run á ṣe iṣẹ́ ìyanu. Àmín. ṣé kò ń ṣe pé Sister Carol máa ka bòtòbòtò fún pásítọ̀ báyìí ẹ mo dẹ̀ rí ṣe rí nǹkan tẹ́ kó mi sí jẹ́jẹ́ mi dẹ̀ ni mo ń lọ jẹ́jẹ́ mi ni mo dúró ẹ kó bá mi báyìí sí kí ni Father in the name of Jesus. Brother, bring it down, please. Jẹ́ kí Mr. Leke ẹ jẹ́ kí wọ́n rí mi. Okay, sir. Yeah. Màá sọ fún ọ right away, sir. No problem. Thank you, sir. Sister Carol, ẹ ti lọ ni. Bẹ́ẹ̀ni. Okay. Ẹ káàbọ̀. Daddy. How are you? Ṣé wà okay? Báwo ni? Pẹ̀lẹ́. Administration ni. Olúwa It was powerful. Olúwa gba gbogbo. Ìbílẹ̀ tí ń bọ̀. Mo ti ṣèpàdé tán pẹ̀lú àwọn obìnrin ológo. So mo ní kí wọ́n béèrè lọ́wọ́ yín pé ṣé ti ready láti máa lọ lé àbí kí n máa lọ. Mo ì láwọn kankan tí mo fẹ́ ṣe àmọ́ wọ́n ní ẹ̀mí tí ò játa ẹ̀mí yẹpẹrẹ kò sí àwẹ̀ báyìí bóyá kẹ́ tètè lọ sílé láti lọ dáná oúnjẹ èmi náà ní pẹ́ kó ní church ń sìn láti wá sílé. Lord, I love to meet you. Ẹ kú ṣe olúwa. Sister Dúpẹ́. Sir. Ṣé rí ọ̀rọ̀ tí mo bá yín sọ láti jọ yìí? Kò ṣe pé mo fi ń ṣeré o, mo mí ìnà ẹni, mo nífẹ̀ẹ́ yín ni, èmi náà dẹ̀ ti ṣe prayer sí mo dẹ̀ rí pé ìfẹ́ wa Ọlọ́run fọwọ́ sí. Sister Carol, mo mọ̀ sọ̀rọ̀ ẹ lójú yín ni, kẹ́yìn náà lè bá mi bá wọn sọ̀rọ̀. Brother Dayo, ẹ má worry ntì bó bẹ ṣe sọ mo believe pọ́rẹ́ mi náà ti gbọ́ bẹ́ẹ̀ tá bá dẹ̀ délé máa mi sọ pé mo tún bá sọ̀rọ̀ sí ṣùgbọ́n ẹ jẹ́ ká fún gbogbo ẹ jẹ́ ká fi sọ́wọ́ Ọlọ́run kẹ́dẹ̀ máa gbàdúrà ẹ má worry ó máa gbọ́. nǹkan tó ń try láì sọ fún mi ni pé kò sí wàhálà ìyàwó ti jẹ́ tètè mi kí n fi ọkàn balẹ̀. Ẹ fọkàn yín balẹ̀ bó bẹ ṣe sọ lòun náà ti gbọ́ àbí ọ̀rẹ́ mi. Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Àmín o.
bó ṣe mẹ́kànlẹ̀ yìí ó bà mí lẹ́rù torí bó ṣe máa mẹ́kànlẹ̀ tí n bá ti bá wọn sọ̀rọ̀ nìyẹn wọ́n dẹ̀ máa ní kí n fọkànbalẹ̀ náà ni so ẹ bá mi bá wọn sọ̀rọ̀ mọ̀ pé pẹ̀lú Ọlọ́run àti ẹ̀yin ohun gbogbo ṣíṣe. ẹ má wọrí ẹ̀yin ṣáà máa gbàdúrà ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. à ń gbà ó kí n ṣàdúrà nìkan à ń fi àwẹ̀ àti ṣòro kún lórí ọ̀rọ̀ wọn kọ́lọ́ jẹ́ kọ́ nífẹ̀ẹ́ wa bá ṣe nífẹ̀ẹ́ wọn. ẹ̀yin ẹ sọ pé kí n má count details mi wá ẹ máa rí i pé máa fẹ́ yín sí. Brother Dayo ló gbé wá wọ́n ní kí n gbé fún ẹ tó bá dé. But I've told you times without number. Mo ti ní kó má gba nǹkan lọ́wọ́ guy yìí mọ́. I don't like him, not to talk of loving him. Mi nífẹ̀ẹ́, I don't have any feelings for him. So bó ṣe ń gba nǹkan lọ́wọ́ yìí bí ìgbà tó ń fi ọkàn ẹ̀ balẹ̀ lórí òfo ni. Kò dé tọ̀nà rárá, it's not fair, kò dáa. Honestly, you can't be serious. Kí ló ṣe Brother Dayo? Ó ṣe rí mọ́yàn, ó lówó lọ́wọ́, ó tún níṣẹ́ tó dáa pẹ̀lú. Kí ló tún fẹ́? What else do you want from a man? Excuse me. You dispute the fact that only share only gbogbo ẹ̀ lọ́wọ́, but I don't love him. Love doesn't have anything to do with èèyàn ní owó àbí kankan. Yeah, ká san Brother Dayo. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo ti sọ fún yín. Mo ní mi kò ṣe pé mi like yín, mo kàn like yín bí brother ni. But mi ní feelings nǹkan tẹ́ ẹ expect from me. Ẹ lè get ẹ̀. Mi nífẹ̀ẹ́ yín bí ti bẹ́ẹ̀. Mi nífẹ̀ẹ́ yín bí ti bẹ́ẹ̀ yẹn. Ṣé fẹ́ jẹ́ kí n ṣìnà ni? Ṣé fẹ́ jẹ́ kí n ṣìnà ni? A ní kẹ́ fi mí sílẹ̀. Ẹ má yẹ kí n dẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. I don't like it, please. Excuse me. Ọ̀rọ̀ yìí àbí mi. Tó bá ti yá ẹ, wàá gbé ẹrù lọ fẹ́ lẹ́rù. Ebi ò pa mí. You can't be serious. I'm dead serious. Wo, wàá tiẹ̀ gbélé. Á tiẹ̀ ti gbà á ni. Tí mo wọlé àtìgbà tí mi ò wọlé. Brother Dayo, brother orí burúkú kan mò ń pè ẹ́ kò tọ́ sí ẹ. Kí ni mo ṣe? Dayo, aṣẹ́yàn burúkú ni ẹ́, aṣẹ́ranko lásán ni ẹ́. Ọlọ́run tí mò ń sìn kó máa ṣe o, Ọlọ́run ṣe mo dúpẹ́ o tí ò jẹ́ kí n fall into a wrong hand. Tó bá máa jẹ́ pé mo máa ti gbà fún ẹ, bó máa ṣe máa gbéwò ẹranko ẹdẹ nìyí. Gbogbo àwọn ẹbí mi títí dórí ọmọdọ̀ ló bá máa ti ní nǹkan ṣe pẹ̀lú. Ọ̀rẹ́ kí la ṣe? Kí ló wí? Kí lẹ ṣe? Jọ́ nítorí Ọlọ́run. Kí ni ẹ ṣe lẹ́nu rẹ̀ tẹ́tẹ́ jókòó tẹ́ ẹ ṣe yìí? Èèyàn burúkú ni ẹ o. You are not a friend. Èèyàn burúkú ni ẹ. Kí lẹ ṣe? Jọ́jọ́jọ́jọ́jọ́jọ́ ó ti tó bẹ̀rẹ̀ jàre. A ní kò jẹ́ olóògùn ni. A ní kò sádànù. Ó lọ́rọ̀ díẹ̀ wà bẹ́ẹ̀. Ewu gan ló fẹ́. Òun náà lè fẹ́. Èmi dẹ̀ wà mọ́ra. Ó wà ní pẹ̀rọ. Wọ́n bàbá mi try ẹ̀ o. Ṣé irú ẹran bẹ́ẹ̀ tọ́ sí ẹ? Ṣé irú egungun bẹ́ẹ̀ tọ́ sí ẹ? Ṣé ẹnu ẹ ló yẹ kó ti rẹ́rọ̀ òfò? Ó disappoint mi, ó disappoint ara ẹ níwájú Ọlọ́run ọba àlàyé. Jọ́jọ́jọ́ tó bẹ̀rẹ̀ jàre. Wọ́n mi ò láìkí ẹ o. Mi ò láìkí ẹ ni mo sọ fún ẹ yẹn. Ẹranko màá ní wọ́n kọ́kọ́ ìjọ náà máa gbọ́. Máa expose ẹ. Máa ní sọ̀kọ́ mo dín òkùnkùn ọba díẹ̀. Kò yẹ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ nínú ìjọ Ọlọ́run. Bó ṣe rí nìyẹn ò dádì. Bó ṣe rí nìyẹn mo ṣe ní pé kí n wá fi ẹjọ́ wọn fi sùn yín. Ó ń fò láti ibìkan sí ibìkan. Ó bá kan sọ̀rọ̀. Bóyá ẹ̀mí Ọlọ́run ló darí ẹ̀ sí o, a ò mọ̀. Bóyá ẹ̀mí tara ẹni, a ò mọ̀. O ò tí ì yanjú ẹ̀ tán, o tún kúrò ńbẹ̀, o bọ́ síbòmíì. Kò tiẹ̀ ní sùúrù fún mi rárá, kò tiẹ̀ fún mi láyè kẹ́mi Ọlọ́run darí mi sí. Kò ní sùúrù rárá. Ó dáa.
ohun tó ń ṣẹlẹ̀ rèé kò sí kí irú ẹ̀ má wáyé àmójútó onírú ẹ̀ fẹ́ èmi á pè wọ́n ṣàkíyèsí pé nǹkan tó ń ṣe ò dáa èèyàn lè máa ṣe nǹkan kó má mọ ìtumọ̀ kan tó ń ṣe máa jẹ́ kí wọ́n mọ̀ and I will get back to you. ti gbọ́ sà. Okay then. ẹ ṣé sà. dádì ṣe ti rí àkíyèsí yẹn gangan torí ẹ̀ ni mo ṣe wá fi ẹjọ́ wọn fi sùn yín torí ìmísí ọlọ́run wà nínú ìjọ wa yìí ìjọ tí ọlọ́run ní ọwọ́ sí ní ìjọ yìí dádì kọ́ má lọ gbé ẹ̀mí Sódómù àti Gòmórà wọnú ìjọ yìí kọ́ má wàá pa ìjọ ọ̀run lé wa lórí o torí àwa tá à ń fọkàn sìn rèé ọkàn la fi ń sìn. Ọlọ́run ò ní jẹ́ àmín Jésù ìmọ̀ta ìmọ̀ èṣù kò ní jọ lórí ìjọ yìí àmín Sódómù àti Gòmórà lọ́run ibi tẹ́ ti mú ìjìnà jù kò ní rí bẹ́ẹ̀ àmín sà máa pè wọ́n máa jẹ́ kí wọ́n mọ̀. Sister Karusha. What is my baby request to be in the I called you now. There's something big. There's fire on the mountain. Hey, Pastor Mrs. Mo ti ṣe àṣemáṣe. Sherry Rachel ọ̀rẹ́ mi, ó ká mi pẹ̀lú boyfriend ẹ̀. Ó dẹ̀ ti lérí pé òun máa sọ fún pastor. Kò dẹ̀ gbọ́dọ̀ dán wò. Kí wà ní tèmi? Kí lè fẹ́ kí mi ṣe báyìí? Tí mo fẹ́ kẹ́ ẹ ṣe sí. Ẹ wo, mo fẹ́ kẹ́ ẹ pe ọkọ yín ibi tó ti máa ń gbọ́. Kẹ́ ẹ sọ fún wípé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ èmi àti Rachel nínú ìjọ. In fact, kò gbọ́dọ̀ lé mi nínú ìjọ pẹ̀lú. Tó bá gbìyànjú ẹ̀, wàhálà máa ṣẹlẹ̀. Má fi ń ṣe ẹ̀sìn. Ẹ má dorí kodò sọ̀rọ̀ mi. Ṣé ti gbọ́? Tí ẹ má dorí kodò pẹ̀rẹ́, bọ́nà ṣe máa fọwọ́ lẹ́rán rèé nígbà tí bá fi máa fi ń ṣẹ̀ tuntun. Ẹ yá pé tọkọ-tìyàwó wọn, ìyẹn brọ́dá dìran àti pásítọ̀. Kẹ́ ẹ̀ kìlọ̀ fún wọn. Tí wọ́n bá gbìyànjú ẹ̀ fáwọn fẹ́ fi mí ṣẹ̀ sínú ìjọ. Tó bá dán wò. Ẹ wò ó. Tó bá dán wò, gúdùgbẹ́ ajá. Ẹ tó bá dẹ̀ lójú máa tì. Sister Carol. Jésù. I need that as soon as possible. Wàhálà ti wá o. Àkàrà ti fẹ́ tú sẹ́pọ̀. Sister Karusha kúrò lọ́dọ̀ mi bí báyìí ni. Ó lérí ó lè ka o. Ó lóun máa fi mí ṣẹ̀sín o. In the next 30 minutes, ẹ jẹ́ ríra ìjọ. Ẹ dáhùn o. Má jẹ́ ká yé rí dì mí. Pastor Mrs. Kílẹ̀ ká ti fún Olúwa. Jésù. Jésù kò jọ. Hello there. Yes, èmi náà mo sọ̀rọ̀ pẹ̀lú sọ̀rọ̀. Báwo ni? A máa ń dúpẹ́ fọ́lọ́run. Àánú náà ni mo dé láti Kenya. Báwo ni gbogbo ẹ̀? Bébí, a dúpẹ́ fọ́lọ́run jàre. Dúpẹ́ fọ́lọ́run kò kọjá faradà. Dẹnu mọ̀ pé mo ní láti rí ẹ ṣá. Ó ti ra yín sí. Kí ló ṣẹlẹ̀? Alẹ́ ọ̀túnla yẹn ti pẹ́ jù. Ó pẹ́ jù náà. Mo sọ pé mo ti dé láti alẹ́ àná. Ó ní màá ṣe tún rí ẹ lọ́túnla. Ṣé iṣẹ́ ẹ máa ṣe tún máa lọ máa. Alẹ́ ọ̀la. Mi ò ní Joyce. Torí tó bá fẹ́ fi dídè mi ni bí kí n rí ẹ́ ń sísìn mi. Màá dúró náà ni mi ní Joyce.
Bíọ́lá bí ìṣípayá ni. Ẹ wò dáàdì ẹ jẹ́ ká kíyèsára o àrékèrèké iṣu àti àwọn ọṣẹ́ ọwọ́ rere o Jésù. Alábàáwò. Kójó Bíọ́lá kójó bí ìṣípayá ni mo rí. Ẹ wò dáàdì ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wá lórí. Ẹjọ́ tó bá gbé àwọn ìjọ kan wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fún yín bóyá bíi pé ìjà àbí àsọ àbí nǹkan kan àbí bóyá èdè àìyedè láàrin àwọn ọmọbìnrin nínú ìjọ ẹ má gbà láyè àrékérekè Sátánì ni wọ́n fẹ́ fi gbé nǹkan kan ni ìmọ̀ wọn dẹ̀ níjọ́ lé wa lórí lórúkọ Jésù. Nǹkan tí mo rí ò dáadáa dé kò dára rárá. Ìmọ̀ ọ̀ṣọ́ oníjọ́ lórí wa. Àmín. Ìmọ̀ta oníjọ́ lórí wa. Àmín. Specifically iṣẹ́ lè sọ tẹ́rí gọ́gọ́. Bíi pé bí ọmọbìnrin kan tó wúlò gan ní church tí àwọn ìjọ nífẹ̀ẹ́ sí púpọ̀ ó fẹ́ jọ bí ẹni pé bóyá wọ́n fẹ́ di ọ̀tẹ̀ àbí rìkìṣí kan tó ṣàfẹ́ dìlé lórí tó máa wá di pé bóyá tó ń di pé bóyá a fẹ́ lé ènìyàn kúrò nínú ìjọ tí ìjọ wa ń tú tí gbogbo ẹ̀ dàrú tí kò tiẹ̀ sọmọjú mọ́ rárá. God forbid ìmọ̀ta ìmọ̀ ìṣù oníṣẹ́ lórí wa. Àmín. Ọlọ́run ní jẹ́ ká rí bí ìjọ tú. Ó pọ̀ dájú Ọlọ́run ṣàánú wa. Hello pastor. Ẹ rọra sá. Revelation kan ni Ọlọ́run fi hàn mí nípa ìjọ Ọlọ́run. Àwọn èèyàn wọn ń gbìmọ̀ pọ̀ láti tú ìjọ Ọlọ́run ká. Tí ó sì lè tú ìjọ Ọlọ́run ká. Jesus Christ. Hallelujah. Shout hallelujah. 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 Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Pastor, ẹ̀mí Ọlọ́run fi hàn mí wípé wọ́n fẹ́ parọ́ obìnrin kan tó wúlò fún ìjọ Ọlọ́run. Ìjọ Ọlọ́run sì fẹ́ràn. Jesus. Tí wọ́n bá fi lè parọ́ mọ́ tí ọmọbìnrin náà kúrò nínú ìjọ. Pastor, ìjọ Ọlọ́run á túká. Àwọn ọmọ ìjọ Ọlọ́run tí wọ́n máa lò wọ́n á pọ̀. Jesus Christ. Jesus Christ. Brother Dìrún, ǹjẹ́ jẹ́ mọ̀ pé nǹkan tí ẹ ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́ yìí òun ni mo mi ṣẹ̀ṣẹ̀ jí tó tají lójú àlásìn tí wọ́n bá mi sọ. Oh! Hallelujah. Hallelujah. Oh, praise be thy name. Praise be thy holy name. Jésù Kristi ṣeun. Ọlọ́run ṣeun. Olúwa ṣeun. A jẹ́ pé lóòótọ́ ni ẹ̀mí Ọlọ́run kì í fi àwọn èèyàn tiẹ̀ sílẹ̀. Ọ̀kan lẹ̀mí Ọlọ́run. Ọ̀kan lẹ̀mí Ọlọ́run. So àwọn ọmọ mi náà ti rí revelation yẹn. Bẹ́ẹ̀ni. Hallelujah. Blessed be your holy name. Hallelujah. Bọ́dà Dìrún, Ọlọ́run fẹ́ ká gbàdúrà lórí ìjọ òun ní eléyìí tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ wo, ẹ má drop fóònù ọwọ́ yín o, ẹ jẹ́ kí a jọ gbàdúrà. Mọ̀mí, lórúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Amen. Gbogbo tó parapọ̀ mọ́ ẹ̀mí òkùnkùn, gbogbo tó parapọ̀ mọ́ àwọn àìní, gbogbo àwọn èdè àti ìmọ̀ èṣù lórí ìjọ Jésù Olúwa bàjẹ́. Àmín Olúwa bàjẹ́. Jésù Olúwa bá ìmọ̀ ẹ̀ jẹ́. Olúwa bá ìmọ̀ ẹ̀ jẹ́. Ìmọ̀ Olúwa bàjẹ́. Agbára àti ipá ìṣù má jẹ́. Praise the Lord. Hallelujah. Praise
ògo. Ògo fónílé ayọ̀. Ayé mi ò ní bàjẹ́. Ayé mi ò ní bàjẹ́. A kú ìsinmi tí ò ní. Ìsinmi ológo ni. Inú mi dẹ̀ dùn pé gbogbo wa la péjú. La wà níbí láti jẹ àǹfààní àti oore ìbùkún tí Ọlọ́run ní fún wa ní ìsinmi tí ò ní. Mo ní ìgbàgbọ́ pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó ti ṣẹlẹ̀ ní àárín wa. Olúwa ṣe. Mo nígbàgbọ́ wípé Ọlọ́run ẹ̀rí ọba tó wà tí kò yí padà ó ti rìn ní àárín ìjọ yìí. Ẹ kí hallelujah. Hallelujah. Yes o. Yes o, daddy. Okay. Yeah. Ayé tèmi ti dára. Ayé tèmi ti dára. Ẹni tí ó mọ̀ pa ayé tòun ti dára tó mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run ti wà nínú ayé òun, ẹni tó mọ̀ pé Ọlọ́run ẹ̀rí ti rìn nínú ayé òun kó la ẹnu sọ̀rọ̀ kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó gbọ́ ayé tèmi ti dára o. Ayé tèmi ti dára. Mi ò ní wu ìwà tó lòdì sí òfin Ọlọ́run. Mi ò ní wu ìwà tó lòdì sí òfin Ọlọ́run. Èṣù ò ní ráyè láyé mi. Èṣù ò ní ráyè láyé mi láyé. Sista Dúpẹ́. Sá. Mo lé mi ò ní wu ìwà tó lòdì sí òfin Ọlọ́run. Mi ò ní wu ìwà tó máa lòdì sí òfin Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù. Àmín Jésù. Kó tó di pé a mú gbogbo wá sí ìdánudúró, máa pé alàgbà Ògúnṣèyí láti wá fún wa ní ìfilọ̀. Praise the Lord. Praise the living Jesus. Hallelujah. A kú ìsìn ọjọ́ ìsinmi ológo tòní. Bí àwọn ìfilọ̀ wa ṣe lọ rèé fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ìjọ wa. Ní ọjọ́ Tuesday tó ń bọ̀ yìí, ní ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì máa wáyé ní aago 6 ìrọ̀lẹ́ títí di aago 8 alẹ́. Bákan náà ní ọjọ́ Thursday, a máa ní àdúrà fún gbogbo ènìyàn. Ọjọ́ Friday oṣù yìí ni àkànṣe ìsọ̀òru máa wáyé fún gbogbo àwọn òṣìṣẹ́ pátá nínú ìjọ yìí tí a pè ní agbára ẹ̀mí mímọ́, kí gbogbo àwọn òṣìṣẹ́ rí pé àwọn wà níbẹ̀. Bákan náà, tí a bá rí ẹnikẹ́ni tó ní ìkùnsínú àbí áwọ̀ ní àárín ara wọn, kí wọ́n gbìyànjú àti parí ẹ̀. Kò ní sí àǹfààní fún ìjọ láti pe ẹnìkankan kí wọ́n parí áwọ̀ tàbí ìkùnsínú tó wà láàrin wọn fún wọn. Ẹ jẹ́ ká gbìyànjú láti ní ẹ̀mí Ọlọ́run, èyí tí ó jẹ́ ẹ̀mí ìpamọ́ra, èyí tí kò ní dènà mọ́ àdúrà wa. Àdúrà wa gbà o. Jésù á nawọ́ rẹ̀ sí wa o. Ẹ jẹ́ ká múra fún oore ọ̀fẹ́. Oore ọ̀fẹ́ ti Baba, ti Ọmọ, ti Ọlọ́run ẹ̀mí mímọ́, ó gbójú wa lójú omijé, ó gbẹ̀sẹ̀ wa lọ́wọ́ ọ̀parun. Sisi Karo. Sisi Karo. Èmi ló fojú burúkú bẹ́ẹ̀ wò. Wo tó bá tún dán wò lẹ́ẹ̀kan sí, wá dán tán. Játorí Ọlọ́run kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Tèmi fẹ́ ṣe. Nínú ilé tèmi, can you imagine? Wo, wọ́n ṣe tipátipá o. Tí ìbágbépọ̀ wá tí ò bá ti bọ̀, kó jáde nínú ilé mi. O ò lè kí mi, o tún bá mi yanjú. Ṣé Bíbélì ṣe kọ́ ìwọ nìyẹn? Sórí, Sista Karo àbí kí ló ń pè? Níwájú Ọlọ́run ọba tí èmi ń sìn àti nínú ìjọ alààyè, èmi Sista Dúpẹ́, iṣẹ́ ìsìn mi pé pérépérépéré. I am not a singing pretender like you. Me? Yes, you. A pretender? Yes, you are. Lẹ́nu ẹ̀. Iṣẹ́ ti tiẹ̀ pé ìwọ dẹ̀ ń sin Ọlọ́run ló ń bá mi yòdì ló tún judge mi. Ṣé Bíbélì tiẹ̀ ṣe kọ́wọ́ nìyẹn? Ẹlẹ́ṣẹ̀ gbáà ni ẹ́. Ṣé Bíbélì ṣe kọ́wọ́ ló ṣe ń hùwà? Ṣé Bíbélì ni kò máa gbà fún ọlọ́kọ? Èmi lẹ́nu tiẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni ẹ́. Ẹlẹ́ṣẹ̀ ni ẹ́. Inú ẹ̀ ò dára. Inú ẹ̀ dọ̀tí. Wọ́n dẹ̀ jáde nulẹ̀ mi ni. Wọ́n á jáde ní. Dúpẹ́ jáde nulẹ̀ mi. Jésù lọ́ba tó ṣiṣẹ́ ìyanu, òkun
báwo ni? Ẹ ká sọ brother. Ẹ ká sọ. Yes. My deacon. Caro. Sir. How are you? I'm very fine, sir. Ẹ pẹ̀lẹ́. Yes, sir. Actually, mo dẹ̀ fẹ́ rí yín o. Ṣé kò le? At all. Okay. Mo kàn fẹ́ invite yín fún fellowship tá a máa ń ṣe láti ojúlé dojúlé. So, a dẹ̀ máa invite àwọn elders nínú ìjọ láti join wa kán lè bless wa ní sir. Kò sí problem. Àti pé Bíbélì sọ wípé ká má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Níbi tí èèyàn méjì mẹ́ta bá dúró sí tí wọ́n ti ń gba àdúrà, òun á gbọ́ igbe wọn, òun ò sì ní kọ̀ láti dáhùn sí ìbéèrè wọn. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé gan ni sir. Well, èmi ni ó kàn tó máa host program yẹn. So ilé ọ̀dọ̀ mi láti máa ṣe sir níjọ́ Saturday. Kò sí problem. Wáyé tó jẹ́ pé Saturday ló bọ́ sí yẹn weekend ni. Bẹ́ẹ̀ni. Àyà sí sílẹ̀ fún mi. Títí aago 7 àṣálẹ́ a ṣáà máa parí program. Rárá kò ní gba àkókò yín púpọ̀ láti 5 sí 7 náà ní 2 hours péré la fi máa ń ṣe sir. No problem. Ìwọ text address ẹ sí orí fóònù mi so that èmi á lè wá síbẹ̀ yẹn. Okay, I appreciate it, sir. Okay. God bless you, sir. You are blessed. All right. Okay. Yes, sir. All right. Ẹ má jẹ́ ká overlook grievances Sister Caro. A lè rò pé kò ní ṣe nǹkan kó lọ di wàhálà kó má jẹ́ yẹn látún máa rán. Bradian, Sherry Chapel yìí àwa lọ́lọ́run ṣe fún. Ṣé fi ra yín lọ́kàn balẹ̀ kò sí nǹkan kan. Kò sí nǹkan kan tí Sister Caro anybody lè ṣe fún yín àbí fún èmi pàápàá. Ẹni kò sí nǹkan kan tó lè ṣe. Ẹ mọ̀ pé that Sister Caro wọ́n look dangerous. The Lord is in control. Ṣé gbọ́ àwọn dádì Sister Caro, ẹ mọ̀ pẹ̀lẹ́. Yes, sir. Ẹ pẹ̀lẹ́. Ẹ má bínú sir pé mo dà yín láàmú wá. Honestly, ọkàn mi ti fò pé sáwọ̀ ìdílé kan ló gbẹ̀yìn oṣù. Bí náà ń wo náà pé ó ti yẹ kí àwọn ìjọ wà ń bí báyìí. Ó dà pé next week Saturday ló kẹ́yìn nínú oṣù yìí. Bẹ́ẹ̀ni sir. Jésù aṣọ wa jùgbà yẹn lọ. Àmín Jésù. Àmọ́ ẹ jọ̀ọ́, ṣé tó bá di next week Saturday ṣe máa jẹ́ wa ní o? Sister Caro, mi ò gbọ́dọ̀ mọ̀ jẹ́yìn. Iṣẹ́ bàbá mi lèyí. Ọmọ ò gbọ́dọ̀ fi iṣẹ́ bàbá ẹ̀ sílẹ̀ kó wá máa jíṣẹ́ tí ò dáa. Iṣẹ́ bàbá mi lélẹ̀. Màá jẹ́yìn. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ jókòó ẹ ní sọ̀rọ̀ mo dẹ̀ ń dáná fún yín lọ pé kò ní dákẹ́ wá kí n má ṣe yín lálejò. Sister Caro. Ẹ kì í sáré bá yín wò. No problem. Mo ti bá Jésù pinnu wípé n kò ní padà rà. Jésù. Ọ̀run kò ní. Ẹrù àwọn ogun ọ̀run. Jésù bàbá má jẹ́ kó rí ní burú níbi tó wà yìí ó. Ibi wọn gba ọ̀rọ̀ sí mi ní orí. Agbọ́dọ̀ mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítorí orúkọ rẹ̀. Àbí kiri àti àwọn ọmọ tọ̀ mí lẹ́yìn báyìí yóò. Just tell him what you buy me. Who's the maker? This one. Oh, Caro, oh, tó wáyé lọ. Mo tó wáyé lọ, Caro. Kò lè tún lè. Ẹ máa mọ̀ ọ́ lórí. Wọ́n gbé ìsọ̀kalẹ̀ ayé yóò. Mo gba ìwé máàrísì látàyé.
gbọ́ gbogbo tútù. Ojú ọkàn mi lára. Ẹ tí rí nǹkan. Ilé àtàwọn mi ṣe máa tún un lẹ́yìn. àrí gbọ́dọ̀ wí ìyàwó lóyún sínú ọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run níbi ìbàjẹ́ ẹni tó lójú tí ó àgbàlagbà tó ń ṣe láńgbàláńgbà ògbóná kò tutù ẹ̀jẹ̀ lọ́jà olùkùtù bẹ́ẹ̀ orí mú ẹ̀ẹ́dẹ́ sọnù ìkúrọ̀ làwàrà lọ́jà. In God premises. Láyìíká Olúwa. Wẹ́wẹ́wẹ́ o ti tó bẹ́ẹ̀ yẹn. Ẹnì kan kì í jẹ́ kílẹ̀ fẹ́ o. Àbí kí ló dé gan-an? Karo, ìwà ẹ̀ṣẹ̀ lélẹ́yìí, ìwà eré ni. Lẹ́nu yín. Ẹ jọ mi ò need advice yín. Tẹ́ bá fẹ́ wàásù, ẹ gbá lẹ́yìn lọ́kẹ́ lọ wàásù fáwọn ọmọ yín. Nonsense. Karo. My God. Oh my God. Kí ni mo fẹ́ ṣe tọ́lẹ̀tì? Ṣé mo fẹ́ tọ́lẹ̀tì ní àbíkíní náà? I don't even know. Oh, Jesus Christ. Brother Diran, kí ló ṣe yín tẹ dorí kodò? Owó tí mo béèrè lọ́wọ́ yín ńkọ́? Sister Carol, mo fi Jésù bẹ̀yìn. I need láti wà very careful gan. Nítorí mi ò mọ reason tẹ́ fi ń wu gbogbo àwọn ìwà tẹ́ ń wù yìí. Kò yé mi rárá. Mo kàn dẹ̀ ń dákẹ́ fún yín ni. Torí tí mo bá react ẹ̀ ní láìkẹ́ rárá ni. Ẹ wo tún bí tẹ dé yẹn. Mo ti sọ fún yín several pé tí má ti béèrè owó lọ́wọ́ yín ẹ má máa hesitate kẹ́ tó kó fún mi abẹ́fẹ́ kí n pariwo nǹkan tá a sì ti lè fi jóná fún gbogbo ará àjọ mi ẹ já mi lóhùn jàre kẹfẹ́ mi lówó. Mo kàn ń wò yín ni mo dẹ̀ ń wo Olúwa Ọlọ́run mò ń wò mọ́ yín lára. Kí lẹ bá ṣe ẹ já mi lóhùn kẹ́ fún mi lówó. Èló là ń sọ̀rọ̀ pé. 50,000 naira péré. Kí ni ìmọ̀ lẹ́tí fẹ́ jẹ́ kí n rí bí mo ṣe dúró ìgàn bí mo ṣe ró mo ró owó ìjọ Ọlọ́run ni owó tó wà lọ́wọ́ mi. Ẹ máa gbọ́rọ̀ àti owó olówó àti owó ẹni kọ́lọ̀ má fi kankan wọn wá owó ìjọ náà lọ. Kí n kó owó ìjọ Ọlọ́run fún yín. Bẹ́ẹ̀ni. Sister Carol. Ẹ jọ̀ọ́ owó kílẹ̀ fúnra yín ẹ béèrè lọ́wọ́ dádì. Dádì. Ẹ wá dádì. 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 Yes, kí ló ṣẹlẹ̀ Mary? Sister Carol, I'm not here to patronize you. I just came to give you a warning. Leave my husband alone. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo fi Kristi àlàyé bẹ̀yìn. Kí ló dé? Èmi àti yín ò ní business papọ̀ mọ́ náà. Ẹ ti gbà mí gbà òjò, mo dẹ̀ ti gbà yín gbà ẹ̀rùn nìyẹn. Then that's it. A ní nǹkankan tá fẹ́ jọ so papọ̀ mọ́. Kí ló wá dé tí ẹ ń lọ fòròfòrò ní ọ́fíìsì ọkọ mi? Kí lẹ̀ ń wá lọ́fíìsì pastor? What do you want with my husband torí Ọlọ́run? Ẹ jọ̀ọ́ o. Mi ìfẹ́ ìran Jezebel ní sàkání ọkọ mi o. Ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ fi mọ́ lọ́dọ̀ yín o. Ẹ má gbé ìgbé ayé òṣì àtẹ̀ṣẹ̀ tẹ́ ń gbé wá sí sàkání ọkọ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má gbé ẹ̀bùn ẹ̀mú mọ́ lára ẹ̀. Kó tí mo ní kí wàá sọ fún yín ni. Pastor Mrs. Ṣé wọn pé nǹkan jáyé yín ṣá? Mo dẹ̀ ti respect you enough and I can't tolerate any more of it. Àwítán, ẹ kẹ́sẹ̀ lẹ́sẹ̀, ẹ̀ ń bẹ̀ wá bá mi sọ̀rọ̀ òṣì. Ṣé ọ̀tọ̀ sí yín lẹ́nu ni? Ẹ má kọjá àyè yín sọ́dọ̀ mi o. Because ilé mi mo wà. Tí má dẹ̀ root sí, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Can you just leave my house now? I mean now. Sister Carol, ẹ má kó gun ọ̀run dìde sí yín o. Ẹ ṣọ́ ara yín o.
ẹ ṣọ́ ara yín o ẹ fi ọkọ mi lọ́rùn sílẹ̀. Pastor Mrs. leave my house. Can you imagine? Ìgbàgbọ́ nínú Jésù kì máa já ní kulẹ̀ má mi kàn. Sisi Karo. Èrò sọ̀rọ̀ làwa jẹ́ o. Sisi Karo. Sisi Karo. Mo fẹ́ kẹ́ bá mi bá ọkọ mi sọ̀rọ̀ kó yẹra fún Sister Karo nítorí pé Sister Karo tẹ̀ ń wò yẹn ó lè gbé ṣubú nínú ẹ̀mí bẹ́ẹ̀ dẹ̀ ni ó lè gbé ṣubú nínú ara and kẹ́ẹ̀dẹ̀ wá sọ fún Sister Karo yẹn náà pé mo fi Ọlọ́run bá bẹ̀ kó dẹ́yìn lẹ́yìn ọkọ mi. Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú ká sì di èyí tí ó ṣe òtítọ́ mú. Má ṣe findings mi má get back sẹ́yìn gbogbo bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ má mọ̀ Sister Karo fúnra rẹ̀ má pé ọkọ yìí má bá wọn sọ̀rọ̀ àmọ́ ọ̀kọ̀ọ̀kan ni mo fẹ́ kó yé yín nínú relationship téèyàn bá wà láàrin ọ̀rẹ́ àtọ̀rẹ́ níbi iṣẹ́ nílé ìjọsìn àbí níbikíbi tí èèyàn ò bá ti ní òótọ́ sí ara ẹnì kejì tá a bá ti ní òótọ́ síra wa trust problem ńlá ni tẹ́ ẹ bá ti trust ọkọ yín ilé yín ò lè tò ẹ kọ́kọ́ nígbàgbọ́ pé ọkọ yín ò lè ṣe nǹkan tí ẹ ń sọ yìí then ẹ̀yin fúnra ara yín ẹ rí ojútùú ọ̀rọ̀ yìí láì ṣe wípé ẹ wá sí ọ̀dọ̀ mi mo appreciate ẹ pé wá síbí mo dẹ̀ ti sọ pé máa dá sí ẹ má jẹ́ kó ju ibi lọ Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín ẹ ṣé gan sir mo really appreciate yín mo dúpẹ́ gan mo dẹ̀ fẹ́ kó jẹ́ wípé kò sẹ́nìtẹ̀ láàrin wọn kó dẹ̀ má sí nǹkan kan ní àárín wọn. kò sí wàhálà ṣe ti gbọ́ gbogbo ẹni máa yanjú pátápátá gbogbo tó bá ti déwájú Ọlọ́run ti yanjú ẹ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ ẹ má jẹ́ ọmọ Ọlọ́run òkìjà ẹ jẹ́ ká gbàdúrà Olúwa ọba tó pọ̀ nípa àti agbára Ọlọ́run ìṣẹ́gun Olúwa gbé ọkàn náà pẹ́ wá. Ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo náà? Olúwa tí ó le tí ó sì lágbára ní ogun ó ní ọba pẹ̀lú ọwọ́ agbára ńlá rẹ̀ pẹ̀lú ọwọ́ ògo rẹ̀ Olúwa wa gba ògo nínú ilé Olúwa wa gba ògo ohun tó parapọ̀ tó ń jẹ́ èṣù ohun tó parapọ̀ tó ń jẹ́ ogun èṣù àti ẹ̀ṣẹ̀ nínú ilé Olúwa má jẹ́ ó ráyè nínú ìjọ Olúwa má jẹ́ ó ráyè nínú ayé wa Olúwa má gba èṣù láyè nínú ilé yìí Olúwa má gba èṣù láyè. ó dákẹ́dúrà tó ń gbà ìwé ìfihàn orí 3 ti sọ ó ní èmi mọ iṣẹ́ rẹ̀ èmi ò bá kúkú fẹ́ pé bóyá kí ìwọ kúkú gbóná ni àbí kó tutù ó nítorí kò gbóná kò tutù òun àpọ̀jáde ni kí ló dé pásítọ̀ alágbèrè ẹni tó bá rí ẹ tó ń gbàdúrà sí ẹ tó ń sọ òkè dilẹ̀ tó ń lé ọwọ́ sáwọn èèyàn tó ń ṣubú lọ wọn níná wà lára ẹ ẹni mo ti ń dágbére. What is your own problem? And what are you talking? Why can't you practice what you preach? Bàbá sọ fáwọn èèyàn ẹ má ṣàgbèrè ẹ má ṣe panṣágà kò tọ̀nà òfin mímọ́ òfin ìwé mímọ́ wípé why can't you do what ìwé mímọ́ wípé kí ló fi àgbèrè àti panṣágà ṣe? Pásítọ̀ alágbèrè pásítọ̀ ọdún panṣágà. Àgbèrè wo ló ń mẹ́nu bà má jẹ́ kí n bínú. Má lè mú mi o torí pé mo ti ka ẹ David Odekunle what kind of vessel are you unto God? Vessel àgbèrè àbí ìwọ so torí kó bá ṣàgbèrè ló ṣe fẹ́ lọ sí Amẹ́ríkà ó parọ́ fún èmi pé ó fẹ́ lọ mínísítà lamẹ́ríkà ìwọ lọ Minnesota torí pé ó fẹ́ lọ ṣàgbèrè àbí. Ta ló ṣàgbèrè? ó fẹ́ gbé Karo lọ sí Amẹ́ríkà lọ ṣàgbèrè àbí. Who is Karo? ó dà document tó kó sórí bẹ́ẹ̀dì tí bank statement ẹ̀ wà nù ẹ̀ mo rí kò direct ó ti bọ́ bíbélì bọ́ lọ́wọ́ ránṣẹ́ Ọlọ́run ó rí kó ti bọ́ lọ́wọ́ ẹ̀ pátápátá ẹni mímọ́ gan ti sá fún ẹ̀ dànùdànù torí pé ẹ̀mí mọ̀ kì í gbé níbi rúdurùdu ẹ̀mí mọ̀ kì í sí níbi tí ẹ̀ṣẹ̀ wà ẹ̀mí mọ̀ kì í sí níbi tí ìbálòpọ̀ pẹ̀lú aláìgbàgbọ́ kó wà ẹ̀mí mọ̀ kì í dúró bẹ̀ tó bọ́ lọ́wọ́ ẹ̀. David ìránṣẹ́ Ọlọ́run alààyè alágbèrè ẹlẹ́tàn èké aṣọ̀tá aṣòdì sí iṣẹ́ Ọlọ́run òun ní ẹ́ ṣíọ I am ashamed of you
You who is supposed to be an embodiment of Christ, a vessel unto God. Arẹwà jẹ́ ohun ìríra. Ó gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ìdọ̀tí. Embodiment of the devil. You. Òkú ìdọ̀tí, ìríra, àìmọ́, àìṣòtítọ́, àìṣòdodo, gbogbo ìwà kún ara ẹ̀, àgbèrè, panṣágà gbogbo nǹkan tó lọ́hún lòdì sí pátá. Pastor David Ọ̀jẹ̀kúnlé. Àrí gbọ́dọ̀ wí ìyàwó lóyún sí. Bó bá ṣe mú microphone yẹn dání báyìí, ó yẹ kí mo fọ ilé tí báyìí. Kó tún fọ ní kejì kó dá padà báyìí kó jẹ́ kẹ́nu ẹ wọ́. Wà á máa sọ ọkọ tí ò ti ní ọ̀pọ̀ ẹ wá. Wà á máa sọ̀rọ̀ tí ìwọ fúnra rẹ̀ ò ṣe. Nonsense, shameless man. Ògbóná kò tutù. Ó ṣe fún mi lẹ́sìn. Ẹ jẹ́ lọ jáwọ́. ẹ jẹ́ ká sọ ohun tá a ní sọ kò sí àsìkò fún mi rárá èmi níbí lọ. Dikin sá. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni lẹ́yìn pásítọ̀ àwa lójú kan. Dáúdà ọmọbìnrin yìí èṣù ní nínú ìjọ ẹ jẹ́ ká yọ èkó kúrò ní àdìkámọ́ ẹ jẹ́ kó ọmọbìnrin máa bá tiẹ̀ lọ kó má tún jọmọ wa lórí. ẹ wo ẹ jọ èmi ò sọ pé mi ò lọ o ṣùgbọ́n kan tó dá mi lójú ni pé nǹkan tó bá mú mi lọ àwọn tó máa lọ máa pọ̀ kódà yìí gan-an lọ. bẹ́ẹ̀ Sister Karuna. Sir. Ṣé pẹ̀lú gbogbo allegation tẹ́ fi kẹ́yìn o sì ní àwọn ọ̀rọ̀ tó sì máa sọ lé lórí? Bẹ́ẹ̀ ni sir. Okay, so go ahead. Ẹ ṣé sir. Èmi gba gbogbo ẹ̀sùn tán fi kàn mí. Àmọ́
ó ṣe díẹ̀ tèmi àtàwọn díkìn wa tàtijọ́ ńlá jọṣepọ̀. èwo ni nínú díkìn? díkìn wo? díkìn Ògúnṣèyí. bẹ́ẹ̀ ó tó dẹ̀ ni pé elder ká èmi àti broda Túnjí papọ̀ nínú toilet. Jesus. kódà ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi sọ nípa mi pọ́n kẹ́mi àtọkọ òun papọ̀ kò parọ́. rárá o ó kù. ó tó bí ọjọ́ mẹ́ta tí mo ti ń ká àwọn ọmọ mi wá pẹ̀lú broda Dìran tọ́jọ́ ńlá jọṣepọ̀. èwo nínú mọ́mì wo? àwọn mother in the Lord. We are not here for this, for God. Please. Sister Karo, show to you. Kò yọ àwọn dáàdì wá sílẹ̀. Man of God. Bẹ́ẹ̀ni, ó ṣe díẹ̀ tèmi àti wọn ti jọ ńlá jọṣepọ̀. Jesus! Lord of Jesus! Olúwa wa! Jésù Olúwa wa! Ó kọjú sí ìjọ. Ó ní ìjẹ́ tó ń bá padà dé sóun á bá ìgbàgbọ́ láyé mọ́. Àwọn ọjọ́ rẹ̀ sì sọ̀rọ̀ yẹn o. Jesus! ìmọ̀lùkùtù pẹ́ẹ́bẹ́ ń pẹ́ẹ́bẹ́ orí mú èdè sọnù èkúrọ́ àwárà lọ́jà ọmọ ẹran ṣèdè gbà jó dẹ̀dá àfìgbàgbọ́ bójú fìbàjẹ́ ṣẹ́ wá èyí máa dá ìmọ̀lùkùtù pẹ́ẹ́bẹ́ ń pẹ́ẹ́bẹ́ orí mú èdè sọnù èkúrọ́ làwárà lọ́jà ọmọ ẹran ṣèdè gbà jó dẹ̀dá àfìgbàgbọ́ bójú fìbàjẹ́ ṣẹ́ wá èyí máa dá àrí gbọ́dọ̀ wí ìyàwó èmi Ọlọ́run a máa dúró tí n títí dé òpin. Ìwé Chronicle 2 chapter 7 verse 14 sọ wípé bí àwọn tó ń ké pe Olúwa bá rẹ ara wọn sílẹ̀ tí wọ́n sì ń gbàdúrà tí wọ́n wojú èmi Olúwa nínú àìṣedéédé wọn èmi ò gbójú wọlé láti ọ̀run wá èmi ó sì mú wọn kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀ wọn èmi ó sì wo ilé wọn sùn bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run mi wí. God is merciful. Ìwọ Jòhánù ó ní tí àwa bá sọ pé a kò dẹ́ṣẹ̀ ó ní aláìṣòótọ́ àti aláìlódodo ni àwa ó ní ṣùgbọ́n tá a bá ronú ẹ̀ṣẹ̀ wa tá a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ tá a dẹ́ṣẹ̀ mọ́ òun ó sì dáríjì wá. bẹ́ẹ̀ni Daddy Dikin, I don't understand what you are saying. Bàbá ẹ̀yin lẹ fa wàhálà sínú ìjọ a gba àdúrà Ọlọ́run sì bá wa sọ̀rọ̀. Bíṣúláyé nínú ìjọ lọ́nà wo. Kí ni dráìfà yẹn ṣe fún yín tó yẹn? Ẹ̀mí Ọlọ́run á wà pẹ̀lú yín, agbára Ọlọ́run ò ní fi yín sílẹ̀, ògo ẹ̀ ò ní kúrò nínú ayé yín. Àmín 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 lórúkọ Jésù. Bẹ́ẹ̀ni, I will get back to you, ma. Yes, ma. Délé, kí ni ìtumọ̀ nǹkan tó ṣe? Mi ò understand, sir. O understand. Nítorí pé o ready láti apologize fún nǹkan tó ṣe. Kí ni nǹkan tí o fi mọ́tò ìjọ ṣe nígbà tí o ń gbé bọ̀? O drive. O drive? O jẹ̀bi. O bá ti mọ́tò kí mọ́tò máa lọ lọ fúnra rẹ̀ kí wọ́n máa sáré tẹ̀lé mọ́tò bọ̀ ni. O lò drive. I'm talking to you. Wọ́n ní kí ni nǹkan tó fi mọ́tò ìjọ Ọlọ́run ṣe? Oh, ìwọ ń fi mọ́tò ìjọ Ọlọ́run òfin kó èrò lọ́nà àbí? No, rárá sá mi ò gbèrò mi àtọ̀ mi ò gbèrò èrò rárá o mi ò gbèrò rárá àti rárá mi gbèrò. O fi mọ́tò kérò. Ó tọ́. O mọ Job. O dẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ sí Job. Ọmọ méjì ni Job bí. Àwọn ọmọ méjèèjì wọ́n dẹ̀ kú lọ́jọ́ kan. Ẹ sá. No, mo yẹ sọ̀rọ̀ ni.
mi gbọ́. mo yẹ bá àwọn èèyàn lánàá nígbà tí mo ń bọ̀ láti Èkó títí dé Abẹ́òkúta wọ́n béèrè fún àánú mo dẹ̀ ràn wọ́n lọ́wọ́ ọ̀tán mo ràn wọ́n lọ́wọ́ ni o. o help wọn d'Abẹ́òkúta o help wọn dé Ṣòkòrì àbò help wọn dé area Ìtòkò o help wọn dé Òkè Àtà níbi Àkọlé street àbí bẹ́ẹ̀ kọ́ àbójá wọn bọ́lẹ̀ ń kútọ̀ ó ń lọ tiẹ̀ ìgbà tó wá help wọn dé Abẹ́òkúta yẹn o ló fi gba bí 1,200 lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan. àbí. ọ̀gá ni kí sọ́wọ́ èpo ni láti ẹ̀kọ́ fẹ́ tán máa níbi tí mo rí pé tí ń tan náà mi sì fẹ́ kó fún mọ́ níbi kẹ́ ẹ má bàa tún blame ni mo ní kí n fi sọ́wọ́ èpo mọ̀ pé bí o ṣe padà já sí ní ẹ̀fọ́ríjì ní ẹjọ́ torí ọlọ́run rárá ló lómi. Jésù ó ń fi mọ́tò ìjọ Ọlọ́run ó fi ń ṣe kábúkábú ó fi mọ́tò ìjọ Ọlọ́run ó fi ń kérò lẹ́gbẹ̀ẹ́ títì àdé ń gbàdúrà Olúwa ṣẹ́gun èṣù Olúwa bẹ́ṣùwé Olúwa bẹ́ṣùwé àṣewọ̀ gangan lè ṣù tá àti torí ẹ̀ gbàdúrà pé kí Ọlọ́run bá wí àbí bẹ́ẹ̀ kọ́ ó fi mọ́tò ìjọ Ọlọ́run kérò tó bá jẹ́ gáràjì làwọn pípù yẹn ti lọ wọ mọ́tò ó ní ìwé kan tí wọ́n máa gbé sílẹ̀ ńbẹ̀ ó ní fọ́ọ̀mù tí wọ́n máa fún wọn tí wọ́n máa fíìlì orúkọ wọn iṣẹ́ tí wọ́n ń ṣe ibi tí wọ́n ń lọ ibi tí wọ́n ti wọ mọ́tò àbí bẹ́ẹ̀ kọ́ ìwé wo ni wọ́n fún àwọn tó gbé láti jẹ́ kí a mọ̀ wípé irú iṣẹ́ báyìí náà ṣe àbí irú ibi báyìí ni wọ́n ti ń bọ̀ tó bá jẹ́ wípé ìbọn wà nínú ẹrù tó wà lọ́wọ́ wọn àbí kokéènì wà nínú ẹrù yẹn tí ọlọ́pàá wá mú wọn kí ló rò pé wọ́n máa sọ wọ́n wá sọ ìjọ Ọlọ́run lẹ́nu wọ́n á ní wípé adigunjalè ó ní ìjọ tiwa wọ́n á ní kokéènì ó ní ìjọ tiwa ń gbé káàkiri àbí bẹ́ẹ̀ kọ́. Délé. ẹ̀fọ́ríjì mi jíjẹ múmu ló bá mi débi ayé yín ní ìbàjẹ́ ẹ̀sán àforíjì fún mi. mi ò bá yàn sọ mi ò fi lo ẹnikẹ́ni nítorí mi fúnra mi ni mo gbẹ́ láti máa wa mọ́tò yìí èmi fúnra mi náà ò ní máa lé ẹ kúrò. ní bí mo ṣe ń sọ yìí rọra lọ sí mission house jẹ́ẹ́jẹ́ kó kó gbogbo ẹrù ẹ tó wà bẹ́ẹ̀ kó dẹ̀ kúrò nínú church. gbogbo premises church pátápátá mi ò fẹ́ rí ẹ bẹ́ẹ̀ o. iṣẹ́ bọ́nù. kúrò nínú ìjọ Ọlọ́run mi ò fẹ́ rí ẹ bí mọ́ o gbọ́. ayé yín ní ìbàjẹ́ ìyá mọ́tọ́lá ò jẹun lé ẹ mọ̀ tẹ̀sí ọ̀pọ̀ lọ́wọ́ mi kò sọ́nà mi tí mo fẹ́ gbà. tó bá tó ìṣẹ́jú méjì kó o tó dìde ibi tó wà yẹn egun á bá ẹ. oníbranu wọn gba èṣù láyè láti wọ ìjọ Ọlọ́run a máa gbàdúrà orí fífọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ àwọn gógó ni wọ́n ń pinlẹ̀ bí orí fífọ́ ṣe wà. Bíbélì jẹ́ ká mọ̀ pé àwa gangan kò mọ̀ ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa Olúwa jẹ́ ká mọ̀ pé ó yẹ ká dárí ẹ̀ṣẹ̀ jìra wa ṣé bọ́lúwa fúnra lára ẹ̀ ń dárí ẹ̀ṣẹ̀ jì wá débi pé ẹ wá bínú títí ẹ gbàṣẹ́ lọ́wọ́ ẹ tún lè kúrò nínú ìjọ Ọlọ́run bàbá wa tí ń bẹ lọ́run ó ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ó yẹ ká kọ́ bá a ṣe máa ń dárí jìyàn kì í ṣe pé a sọ pé ní tí ọmọ yìí ṣe dáa o gbogbo wa la rí pé kò dáa o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ kí a dárí ẹ̀ṣẹ̀ jìra ẹni. pásítọ̀ bíbélì ní bínú má ṣe dẹ́ṣẹ̀ má ṣe jẹ́ kí òun wọ̀ bá ìbínú rẹ̀ kí ló dé kí ni dábàá yín bá ṣe that you need to sack him what for why did you sack him ó ti pọ̀ jù tẹ́ bá tiẹ̀ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tútù yẹ kẹ́ tún lè jáde kúrò nínú ìjọ ẹ̀yin kọ́ lẹ́nu ìjọ Olúwa ló ní ìjọ ṣe bọ́. ẹ wo ti sista Karo yẹn ṣe ń gbọ́ bàbá ti sista Karo yẹn tiẹ̀ sista Karo kan gbèsù láàyè ni ó jẹ́ kí èṣù ó lòun ni ó èṣù lò ó láti dá wàhálà síjọ tí ìjọ fi di rúdurùdu tí wàhálà fi ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì èṣù ló lò ó. dáríjì mi bàbá dáríjì mi bàbá o mo fẹ́ wọlé ògo dáríjì mi bàbá Olúwa dáríjì mi Olúwa dáríjì ayé gbogbo Jésù dáríjì mi wọ́n kò tí mo ti fi ṣe àyíká tí mo ti fi kùnà sí ògo rẹ̀
tí mo ti jẹ́ kí ẹ̀mí ẹ̀wọ̀n ara kí ó lò mí. Olúwa dáríjì mi. Olúwa dáríjì mi. Ẹ bá mi pè Délé, ẹ bá mi pè padà. Gbogbo owó tó yẹ kí n fún Délé máa fún. Ìmọ̀jà rẹ̀ ò bàbá ayé mi máa dọ̀rẹ́ o. Jàre o Jésù ọ̀nà mi máa dọ̀rẹ́ o. Òun máa dá mi létí n ó fi kùnà ògo rẹ̀ o. Má jẹ́ rí. Gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Tá bá lè wá Ọlọ́run rí tá a sì bẹ̀bẹ̀ fún ìdáríjì. Aláàánú lọ́lọ́run adarí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì á sọ wá dọmọ. Jàre o jàre jàre o bàbá. Ìmọ̀jà rẹ̀ o bàbá ayé mi máa dọ̀rẹ́ o. Ó dọ̀rẹ́. Jàre o Jésù ọ̀nà mi máa dọ̀rẹ́ o. Òun máa dá mi létí n ó fi kùnà ògo rẹ̀ o. Má jẹ́ rí. Gbogbo ohun tá a bá ń ṣe ká máa fi tọlọ́run síwájú. Sátánì ń dọdẹ ó ń múramúramù ó ń kanra ajẹgbọdọ̀